oògùn fún àwọn tó ní kidney problem abẹ́ni tó ní liver problem abẹ́ni tó ní prostate enlargement àti fún àwọn tó fẹ́ protect àwọn nǹkan wọ̀nyí tí wọ́n fẹ́ ní problem pẹ̀lú àwọn nǹkan tá a kálẹ̀ yìí bá mi get apple cider vinegar bá mi get fenugreek wàá sọ di powder bá mi get clove tá a mọ̀ sí kànáfùrù wàá sọ di powder bu 2 spoon nínú clove bu 2 spoon nínú fenugreek mix ẹ̀ pẹ̀lú apple cider vinegar tílẹ̀ bá ti mọ́ bu ṣíbí méjì wàá ṣèkè ẹ̀pọ̀ wàá bu ṣíbí méjì nínú apple cider vinegar yìí wàá bu sínú warm water 1 glass cup wàá mix ẹ̀ papọ̀ wàá mú láàárọ̀ wàá tún ṣe bẹ́ẹ̀ lálẹ́ àwọn tó ti ní problem pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ láàárọ̀ àtàlẹ́ kí wọ́n ṣe fún 30 and 90 days àwọn tí ò tí ní problem kọ́ra máa make sure pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ bismillah ta'ala wà protected ẹ fi fídíò ìránṣẹ́ kẹ̀dẹ̀ fi nǹkan tẹ́ bá lágbára sákàǹtì àwọn aláìní kẹ́dẹ̀ farabalẹ̀ gbọ́ fídíò ìdílẹ̀ charity account 20442376802044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization àwọn tí kẹ́sì wọn ti gbẹnu tán ẹ wá lọ fún full package wa lórí èké ìpèníjà àwọn brand product wa ní made in India packed in South Africa bismillah ta'ala adé láwọn special made tó jẹ́ handmade tá a máa tún ṣe for both natural and spiritual problem lórí èké nínú àìsàn tó bá òkú dojú kẹ̀dá ẹ WhatsApp wa lórí +234 810 913 1425 lẹ́ẹ̀kan sẹ́ WhatsApp wa àbíkẹ́ pè wá lórí +234 810 913 1425 a wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos bismillah ta'ala obìnrin tó ń wojú Ọlọ́run bá fọ́mọ ọkùnrin tí ó rí nǹkan ọmọkùnrin ẹ̀ lò mọ́ weak erection premature ejaculation low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ obìnrin tó pọ̀ ní fibroid PCOS pelvic inflammatory disease ó ní infertility gbogbo àwọn nǹkan tí kì í jẹ́ kóbìnrin conceive pátápátá ẹ̀dá ní gbogbo àwọn infection kí infection tó ń da obìnrin láàmú àbí pé wọ́n jókòó sínú womb ẹ̀ wọ́n jókòó sínú ovaries ẹ̀ contact wa bismillah ta'ala àbáwọn tó yẹ pé wọ́n ní spiritual issue ó forí kókó alátakò ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ó lè jákulẹ̀ ẹ̀mí òkùnkùn ń jà láàmú ẹ̀ ti understand ẹ̀ contact wa àbẹ́ni tó yẹ pé wà lórí àìsàn ńlá bí àwọn cancer diabetics asthma BP high blood pressure àbó ní diabetics àbó ní stroke gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bad cholesterol àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pè wá bismillah ta'ala kò síbi tẹ́wà tá àti lè deliver fún yín customer ló máa sanwó delivery right way lẹ́wà kò sí ìrújú tílíkà òdúdú lẹ́hà wà máa yóò tí ilẹ̀ wà rọ̀súlẹ̀ à ní kọjá inú àlọ́ ọlọ́run àti tòjíṣẹ́ ọlọ́run dẹ̀ ní dá àìsàn kan kó má fi wòsàn ìtìlẹ́gbẹ́ kó lè dá ilẹ̀ udawahu falitẹ́tìlìbù dawahu lè dá yíkùn falitẹ́tìlìbù òbí aram iná lè zátàlélá ìjẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí wọ́n máa tẹ̀sí kó tó mi wàràkàtì ilẹ̀ ayé àlámùà ewé kan ò ní bọ́ kọ́lọ́run bá má mọ̀ sí wọ́n máa yóò dá bírò lẹ́ amúrọ̀fásá yẹ kó lónìí lọ́wọ́ ọlọ́run ọba ló ń kọ̀ǹtró gbogbo àfẹ́ẹ̀sì ayé pátápátá àmọ́ má wàá gbàgbé pé kí ni o innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum ẹ̀mí òkùnkùn àtàwọn companion ẹ̀ wọ́n ń wò yín tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn ẹ jẹ́ ká mójútó ẹ̀ tiwa gidi both natural and spiritual ni ká fi mójú tira wa ṣùgbọ́n ká má ṣe kí ni o ká má lọ sí ọ̀nà tọ́lọ́run ọba ká má fi tọ̀fọ̀ gbẹ́ àdúrà wa gbà bismillah ta'ala gbogbo ẹ̀ customers wa gbọ́ ẹ̀yin fans wa ẹ̀ rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà àyín tẹ́ ń bẹ lókè òkun ẹ̀kẹ́rẹ́ òkò délé ogun tó bá ti ṣẹ́ nínú ìgbésí ayé yín kò ní gbérí mọ́ ẹ pè wá fẹ́ ike ìpèníjà bí bismillah ta'ala right way lẹ́wà àwọn egbògi láti India ní China ní Arab country ní Asia continent láfíríkà wa ní Nàìjíríà nílẹ̀ Yorùbá wa ẹ bá lọ́dọ̀ wa bismillah ta'ala tẹ́ẹ̀dẹ̀ dúpẹ́ fọlọ́ àwọn èèyàn ń dúpẹ́ ẹ̀yin náà ẹ bá wọn dúpẹ́ bismillah ta'ala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí má sálámù wa ilal liqa.